kí la fẹ́ gbà níbi ká tún máa ṣàwuyewuye tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ fún àwọn tó ń bá wa sọ̀rọ̀ lé nìyẹn. So there's nothing like that anymore. Alhamdulillah. So kí torí káàkiri ibi tí ẹ ti wò wá. Tẹ bá rí mi tí mo ṣe kiri TikTok tá máa ń ṣe yẹn àbí tí mo ń jó èmi cash schools ni o. Bóyá wọ́n mi dilẹ̀ mo kàn pé kí ló ń ṣẹlẹ̀ àbí mo múra mo jáde pé ẹ̀jẹ̀ tún ṣe cruise bẹ́ẹ̀ èmi ṣe fàájì ni o. Mo kàn ṣe tèmi ni o mo fi dúpẹ́ fọlọ́run ni o. Alhaji pẹ̀lú ògo Ọlọ́run ohun tí ẹ fi ń dára lórí lálẹ́ ni pé bàbá ọba gbogbo ètò ẹ̀sọ́ lórí ìtàgé ńgbà yẹn kò ṣe pé bí ẹ fẹ́ fi tẹ Alhaji Mumeen Damilola tó ṣe president ẹ fẹ́ fi tẹ lójúmọ́lẹ̀ o. Tó bá jẹ́ wípé mo ní àníyàn láti fi tẹ ojú Damilola mọ́lẹ̀ Ọlọ́run ọba tí máa ń sọ ní lẹ́sàn bú lórí ìwà bú tí ọba wò kó sọ mí lẹ́sàn bú lórí ẹ̀ kó ṣèdájọ́ bí fún mi lórí ẹ̀. Àmọ́ tí mi bá ní ẹ̀mí láti fi tẹ ojú Damilola mọ́lẹ̀ àbí láti fi jẹ Damilola lẹ́yìn níre là á sọ̀rọ̀ àtàrí Ọlọ́run ni o. Bí Alhaji Ahmad Alawiye alálùbáríkà bó ṣe sọ ọ̀rọ̀ ẹ̀ nìyẹn o ohun tí ó sì fẹ́ fi dá kálukú lójú náà ni wípé kò sí ogun mọ́ kò sí ọ̀tẹ̀ mọ́ o bẹ́ẹ̀ ni kò sí rúkèrúdò tàbí ìfàmìfà ọmọ láàrin òun àti Alhaji Mumeen Damilola àti gbogbo ẹnikẹ́ni tí ọ̀rọ̀ ọ̀hún kàn. Bó ti torí pé ọwọ́ tí wàá ní microphone wà mo wá hype Isman pé àwa Isman Islamic Musician Association of Nigeria a wà ní 35 states gbogbo wa dẹ̀kẹ̀rẹ̀ la ní PVC wa lọ́wọ́. ẹ̀túgbò ohun tí Alhaji Ahmad aburú wo ni mo ṣe fẹ́ gbẹ̀mí lẹ́yìn alálùbáríkà sọ. mo wá sọ wípé Ahmad Alawiye rè o bàbá ọba Islamic musician ìtì ń bá sọ fáwọn tèmi náà máa gbọ́ ṣe bá ń campaign ṣe bí microphone wà lọ́wọ́ mi wáì tó ń kàǹtì bàbá ọba wáì tí bàbá ọba ṣe wá jẹ́ lógún ṣe bí mò ń jẹ́ Amiru Shuarai for years Amiru Shuarai tí mò ń jẹ́ for years ó tẹ̀wọ̀n ju orúkọ tí wọ́n pè ní bàbá ọba lọ because head of all Islamic musicians ló ń jẹ́ Amiru Shuarai the head of all Islamic musicians. In fact bàbá Alhaji Damilola ṣe gbọ́rọ̀ yẹn olórí ẹgbẹ́ ni ẹ̀ náà kò bá burú bí kò wá pè mí pé sọmọ ẹgbẹ́ mi Aláwìyé náà ló sọ ṣe bó níyà ó dẹ̀ ní bá ṣe máa ń pera wa Haji Ahmad salamu alaikum èyí mà ni mo gbọ́ wọn ní rálì tẹ lọ wọn ní kọ́ báyìí lẹ́sọ̀ wọn ní my president kò rí bẹ́ẹ̀ o wàláì bó ti rí mo ń jẹ́ kó mọ̀ ọ́n bẹ̀ ṣe wọ́n pé àwọn lágbájá wà ń bẹ̀ àwọn tàmẹ̀dú wà ń bẹ̀ èmi náà jẹ́ kó mọ̀ páwa náà kéré nú ayé ni o. ọ̀gá mi president mi àkúnra wa lé ayẹ́ra wa sí máa dé sọ nítubínubí fún ẹ láti lè jẹ́ kó mọ̀ pé mi ò tẹ́jú ọlá ẹ mọ́lẹ̀ wọ ni president wa o. ṣé àríyànjiyàn àbí awuyewuye ló sọ àwa débi tá ló gbé wa débi tá dé ni. ṣèbọn tó ní láńlá ẹ ló ṣàwálẹ́ṣà. ṣé ìgbà tó bá náàgì pẹ̀lú èèyàn kan lọ́nà tó fi ṣàánú wa ni. bàbá ìwọ tó wá jẹ́ president mi ò pè mí ò wádìí lára àwọn ọmọ ẹgbẹ́ tá a tún jọ lọ ṣe wọ́ọ̀kì yẹn tá a lọ ṣe rálì yẹn ò pè kankan nínú wọn wípé okay orí ọmọ táyé bí ń bẹ orí táwa olóríire ń bẹ orí Alhaji Hafsat Siddiq ń bẹ orí àṣàbí bẹndínà bá dé ń bẹ mistura wà ń bẹ mistura wà ń bẹ àtàwọn bẹ́ẹ̀ lọ orí gbogbo wa ń bẹ ó pè kankan nínú àwa tá lọ bẹ̀ pé ẹ̀yin èèyàn mi mo gbọ́ pé Haji Ahmad Alawiye sọ báyìí ó sọ báyìí ó sọ báyìí ó sọ báyìí nígbà tó ń sọ ìgbolẹ̀ yìí wà. mi robi tún sọ Alhaji Mumeen Damilola rí láyé. àyànjú ẹ in fact ọ̀rẹ́ mi Alhaji Komorudeen Ayélóyún ó gbìyànjú gan Ọlọ́run kó bá mi sán lẹ́san rí Ọlọ́run kó bá mi dúró tì Ọlọ́run má bayọ̀ ẹ̀jẹ̀ kó kẹ́rù wá bá wa Nàìjíríà kó gu ẹ̀ má wọlé láíláí ọlá nàbí. ẹ̀yin bí ṣàkọlẹ̀ ẹgbẹ́ yín ni. tó bá jẹ́ wípé mo ní àníyàn láti fi tẹ ojú Damilola mọ́lẹ̀ Ọlọ́run ọba tí máa ń sọ ní lẹ́san bú lórí ìwà bú tí ọba wò kó sọ mí lẹ́san bú lórí ẹ̀ kó ṣèdájọ́ bí fún mi lórí ẹ̀
àmọ́ tí mi bá ní ẹ̀mí láti fi dojú Dámilọ́lá mọ́lẹ̀ àbí láti fi jẹ Dámilọ́lá lẹ́yìn níre là á sọ̀rọ̀ àtàrí Ọlọ́run ni o ire ni ọ̀rọ̀ tèmi ò mọ̀ já sí o káàkiri àgbáńláyé ọlá nàbí Muhammad sallallahu alayhi wa sallam. mo rí pé ẹ ṣeun